Yorùbá gbogbo ìta máa ń sọ̀rọ̀ ẹ̀rọ àlùfànṣá síra wa kò parẹ́. tó bá ṣeé ṣe gbogbo àwọn ajìjàgbara nílẹ̀ Yorùbá wọ́n lè para wọn pọ̀. bá a ṣe la lọ́pọlọ tó nílẹ̀ Yorùbá àìní ìfọwọ́sowọ́pọ̀ tó wà láàrin wa ó ń ṣàkóbá fún wa. ìpàdé yìí tó dálé lórí ni wípé ẹnu wa gbọ́dọ̀ kò ẹnu Yorùbá gbọ́dọ̀ kò Yorùbá gbogbo ìta máa ń sọ̀rọ̀ ẹ̀rọ àlùfànṣá síra wa kò parẹ́ ká sì ní èròǹgbà wa ó gbọ́dọ̀ jọ bí a ṣe ní ìdàgbàsókè bí àwọn ọmọ wa lọ́la lọ́wọ́ wọn ó ṣe tẹnu torí tá a bá ṣe tó bá jẹ́ pé lórí gbọ́nmi sí omi òtó ni kò ní sí ìlọsíwájú àwọn sọ pé kí ìlọsíwájú lè wà ká ní oríṣiríṣi kọmitì táwọn yàn lẹ̀ ká mú ṣe ká mú lò kí ìfẹ́ ó lè rọ̀ láàrin gbogbo wa. nípàdé ètò wáyé ṣe alápẹ̀rẹ̀ rẹ̀ pé bóyá àgbọ́yé èkó bẹ́ẹ̀ sí láàrin ìyá yìí. alápẹ̀rẹ̀ àwọn kan wà tó jẹ́ pé wọ́n ti jẹ́ dodo wọn lè sọ dodo nítorí pé wọ́n fẹ́ ṣe councillor ni o wọ́n fẹ́ ṣe senate ni o wọ́n fẹ́ ṣe house of rep ni wọ́n fẹ́ lọ ni o ìyẹn gan-an ló fà á tó jẹ́ pé wọ́n fi lè sọ dodo ṣùgbọ́n àti wọ́n ń gbèdéke ọmọ èrò wọn bí Yorùbá ó ṣe nílọsíwájú. bá a ṣe la lọ́pọlọ tó nílẹ̀ Yorùbá àìní ìfọwọ́sowọ́pọ̀ tó wà láàrin wa ó ń ṣàkóbá fún wa. ìdí nìyí tó fi jẹ́ pé èmi gẹ́gẹ́ bí ẹnìkan wọ́n ti wà lẹ́nu pé káwà níṣọ̀kan ọjọ́ ti pẹ́ so náà ló jẹ́ kí mo ní oore ọ̀fẹ́ wípé ká tún pe ìpàdé ìṣọ̀kan yìí lẹ́ẹ̀kan sí yóò dà tí gbogbo wa bá wà lójú kan náà tá a fi mọ̀ ṣọ̀kan àti gbógun ti dáadáa tó ń ṣẹlẹ̀ sí wa yìí á rọrùn fún wa láti ṣe. mo wá fẹ́ jẹ́ kí àwọn èèyàn mọ̀ kankan pé kò síbi kankan lágbàáyé tí gbogbo èèyàn ti ń fẹ́nu kò pátápátá kò ṣẹlẹ̀ rí kò síbi tó ti ṣẹlẹ̀ kì í ṣọ̀dọ̀ wa nílẹ̀ Yorùbá nìkan ní agbègbè àgbáyé kò síbi tó ń lè sọ pé 100% gbogbo wọn ló unite lọ́fẹ̀ẹ́ nu kò síbi tó ṣe ṣùgbọ́n tí àwọn èèyàn péréte tó bá mọ nǹkan tó ń ṣe tẹnu wọn bá ti kò tó ń dẹ̀dílé síwájú kò sí wàhálà. àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ní pàtàkì àwọn ọba wa àwọn ló rò wípé bí a ṣe ń sọ̀rọ̀ bí iléeṣọ́ Bábélì ó kò dára pé kí a lè gbọ́ra wa yé tó bá ṣeé ṣe gbogbo àwọn ajìjàgbara nílẹ̀ Yorùbá wọ́n lè para wọn pọ̀ ìyẹn ò jásí wípé ẹgbẹ́ wọn á sọnù ìgbà á jásí wípé ibi tí oníkálukú tó bá ti ní agbára a máa ṣe lórí àwọn kan wà nínú àwọn ẹgbẹ́ wọ̀nyí tó yẹ pé wọ́n mú ọrọ̀ ajé lọ́kùnkúndùn wọ́n máa bá yẹn lọ àwọn tó bá ọrọ̀ oúnjẹ wọ́n bá yẹn lọ àwọn tó jẹ́ tolóṣèlú wọ́n máa bá lọ àwọn tí ó ní agbára wọ́n máa lo agbára wọn àwọn tó ní ìmọ̀ wọ́n máa lo ìmọ̀ wọn àwọn tó bá ní ọgbọ́n wọ́n máa lo ọgbọ́n wọn nǹkan tí a wá ṣe lónìí ni wípé ọ̀nà kan ò wọjà ṣùgbọ́n ọ̀nà kan náà tó ní kálukú bá fẹ́ wọ̀ tó fẹ́ gbà kó mọ ọjà tó ń lọ tí wọ́n bá ń ka social media ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti kọ ìwé sí United Nations pé wọ́n sọ nípa Yorùbá láìpẹ́ ọjọ́ méjì mẹ́ta ìtàn kọ̀ọ̀kan ìtàn ti kọ̀ọ̀kan rí tó lóun Prime Minister oríṣiríṣiríṣi tí ó bá tẹ̀ ṣeé ṣe pé United Nations wá fẹ́ gbégbèsè pẹ̀lú tani irú ìgbésẹ̀ wo ló fẹ́ gbé ìwé ta ló máa dì mí nítorí pé oníkálukú fẹ́ máa gboríyìn ìfẹ́ni tí ó ń ṣiṣẹ́ nítorí ìlú mọ́ ọ̀pọ̀lọpọ̀ wa ń ṣiṣẹ́ torí orúkọ wọn Yorùbá dẹ̀ ti sọ pé àìfàgbàfẹ́ nìkan ìjáyé
torí náà tí a bá fẹ́ káwọn èèyàn rò pé oníyẹ̀yẹ́ ni wá a gbọ́dọ̀ parapọ̀ tó bá jẹ́ pé èèyàn méjì péré lẹ́tà méjì péré ni wọ́n gbà àbí mẹ́ta kò ní ṣe pé ẹlòmíràn akẹ́jù yàrá rẹ̀ tó kọ́ ẹlòmíràn ti kọ́ sí Secretary General United Nations. ìrètí fẹ́ sọ fún wa bàbá wa ní ọ̀nà kan náà lọ́mọ agúdá apanu pọ̀ láàfin ẹjẹ́ apanu pọ̀ sọ́nà kan bàbá wa kòwé kan wọ́n ní ẹ̀tọ́ wọ̀lọ́wọ́ ní kọ́mẹ́jù lọ́pọ̀ kan bọ́ká bá ṣáájú típa amálẹ̀ tẹ̀lé tó tò láwọn gbùgbọ̀ lẹ́yìn ẹ̀. ìrètí fẹ́ ni pé ìdí à ń lọ ẹ̀mẹ́jà torí ìjẹkújẹ ká má torí ẹ̀ẹ́dẹ̀ẹ̀dẹ̀. ní kátà fẹnu kò sí ni wípé yóò bá yẹ kó ní central coordinating committee tó jẹ́ pé bírú àwọn bíi bàbá Ayọ̀ Adébájọ àwọn bíi bàbá Bọ́lá pòfẹ́sọ̀ Akíndé àtàwọn ọmọ máa ń wà ń bẹ̀ àwọn ní ó máa dàbí ẹ́ńjìn rù